Òkè ọba jọ
Gbogbo ẹbí onínú ọkọ sọmọ mi Adétọ́lá Ibrahim Adélájà ó wá láti ìlú Ìjẹ̀bú-Òde ní àgọ́ Ìwòyí. Mo wá sí orin pé kẹ́ bá mi gbà tọwọ́ tẹsẹ̀ because he's a kind man. He's very selfless. He puts me first. He allows me shine. He's everything to me. So thank you, Emmanuel, for everything. Wọ́n fi